Gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni ìyún agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó jẹ́ àgbà amòfin lórílẹ̀‐èdè yìí, amòfin Fẹ́mi Fálànà SAN Senior Advocate of Nigeria. Ó mà ti sọ̀rọ̀ tó ti tú àṣírí tuntun nípa ikú baálé ilé tó jáde láyé lẹ́ni ọdún mẹ́tàdínlógójì ní 37 years of age, ìyún Timothy Adégòkè, tí ó kú sílé ìtura Hilton Hotel and Suites tó wà ní ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tó di ariwo káàkiri Nàìjíríà, tó sì jẹ́ pé olùdásílẹ̀ ilé ìtura náà tó jẹ́ gbajúmọ̀ oníṣòwò tó tún jẹ́ máyẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá, ìyún olóyè Abdulrahman Adédoyin, ó ti wà ní àtìmọ́lé lórí ọ̀rọ̀ ọ̀hún. Ṣé kò rántí pé nínú oṣù kọkànlá ọdún 2021 ni Timothy Adégòkè tó lọ fẹ́ ṣe ìdánwò ní ìlú Ilé-Ifẹ̀ ní iléèwé lọ́dún 2021 ìní ó wọlé sílé ìtura olóyè Rahman Adédoyin, ṣùgbọ́n tó jẹ́ pé ó dàwátì mẹ́ẹ̀ táwọn ẹbí ẹ̀ sì ń wá kiri kí àṣírí tó tú pé ilé ìtura náà iná pa Timothy Adégòkè sí ká tó lọ jòkó ẹ̀ nù. Ibi ni ọ̀rọ̀ ti di wàhálà tó ti fi ẹ̀sùn kan olóyè Adédoyin tó ní iléèwé Odùduwà University ní ìlú Ìpètùmọdù nítòsí Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ di wàhálà rántó kó tó di pé gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lù Ìbàdàn ni Alhaji Oríyọmí Hamzat tó gba ọ̀rọ̀ náà tó sì jà fún ẹ̀tọ́ Timothy débi pé wọ́n padà dájọ́ ikú fún olóyè Rahman Adédoyin ni, bó tiẹ̀ jẹ́ kó ti pẹjọ́ kòtẹ́milọ́rùn tó sì ń retí ìdájọ́ tí ìyẹn yóò dá ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó tí wọ́n gbé ẹjọ́ lọ. Ṣá o, lásìkò tó dàbí páwọn èèyàn àti ẹ̀ ti ń sinmi lórí ọ̀rọ̀ ọkù Timothy Adégòkè tó ti ń gbàgbé ẹ̀, amòfin Fẹ́mi Fálànà mà tún sọ̀rọ̀ nínú lọ́jọ́ ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí lórí ikú Timothy Adégòkè, tó sì jẹ́ kó di mọ̀ pé mílíọ̀nù mẹ́tàdínlógún náírà 17 million naira ni àwọn ìyàwó àtàwọn ẹbí Timothy ni wọ́n gbé wá fóun láti bá wọn jà fún ẹ̀tọ́ wọn, ṣùgbọ́n tó lóun ò gba owó náà. Amòfin Fẹ́mi Fálànà ní nítorí pé wọ́n mọ̀ pé èèyàn ńlá ni olóyè Adédoyin ní Nàìjíríà, ó lẹ́nu ó lẹ́sẹ̀ ó sì mọ àwọn èèyàn, ó lẹ́rù ń ba àwọn ẹbí Timothy pé sáwọn lè rí dájú òdodo. Orílẹ̀ èdè náà fi ń wò pé àwọn gbọ́dọ̀ wá gbajúmọ̀ agbẹjọ́rò tó lẹ́sẹ̀ ńlẹ̀ tó lè bá wọn ja ọjà yìí. Ó lásìkò náà ni wọ́n dárúkọ pé Fálànà nìkan ló lè ṣe gbogbo Nàìjíríà. Ó lásìkò yìí làwọn ọmọ Nàìjíríà lókè òkun Nàìjíríà náà ń dáwó jọ tó sì kó mílíọ̀nù mẹ́tàdínlógún 17 million naira jọ gẹ́gẹ́ bí owó iṣẹ́ fóun nítorí tó mọ̀ pé amòfin ńlá lòun. Fálànà ní ìgbà tó kówó náà dé ńṣe lòun ní kí wọ́n dá owó náà padà, dípò bẹ́ẹ̀ owó ọ̀hún yọ̀ǹda kan lọ́ọ́ fi tọ́jú àwọn ọmọ mẹ́ta tí Timothy fi sílẹ̀ sáyé àti ìyàwó ẹ̀, tí Fálànà sì jẹ́ kó di mọ̀ pé ọ̀fẹ́ ni òun ṣiṣẹ́ náà láì gba kọ́bọ̀ kan. Bàbá náà wá jẹ́ kó di mọ̀ pé irú owó bẹ́ẹ̀ òun kì í gbà, ṣùgbọ́n tó ní òun fẹ́ràn láti máa jà fún ẹ̀tọ́ àwọn èèyàn, pàápàá àwọn mẹ̀kúnnù tí ò léèyàn. Lórí ọ̀rọ̀ ọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀dọ́bìnrin òjijì Idris Okunleye tó pè yàn mọ̀ sí Bobrisky, ó ní Fálànà ló ń sọ̀rọ̀ yìí sí nígbà tí wọ́n fẹ̀sùn kàn pé ó gba àbẹ̀tẹ́lẹ̀ mílíọ̀nù 10 náírà lọ́wọ́ Bobrisky láti jẹ́ kí àjọ EFCC kan yọ okùn ọ̀ràn lọ́rùn ẹ̀, tó sì jẹ́ pé eléyìí ni amòfin Fẹ́mi Fálànà sọ̀rọ̀ sí pé ṣé òun tóun kọrú owó bíi mílíọ̀nù mẹ́tàdínlógún náírà náà lọ́wọ́ ẹbí Timothy Adégòkè ni òun yóò wá máa gba àbẹ̀tẹ́lẹ̀ mílíọ̀nù 10 náírà tí ò tóun náà lọ́wọ́ irú Bobrisky.